sí yẹn àní spiritualism kò sí ohun tápa spiritualism ò kàsẹ́ wọ́n bá fẹ́ mọ ikú tó pa Mohbad sẹ́ tí ó bá dá wọn lójú àwọn ẹ̀mí Ọlọ́run á sọ ikú tó pa Mohbad tó bá wá jẹ́ pé Mohbad gangan náà fẹ́ rí haba á pé Mohbad jáde béèyàn bá ti lè dúró. ẹ̀rù tí ń ba èmi náà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ pé ẹ pé Mohbad jáde ọ̀nà ọ̀dọ̀ mi lẹ́nàwọ́ sí. ó dáa àní spiritualism kọ́ wa lẹ́kọ̀ọ́ débi wípé bẹ́ẹ̀ bá fẹ́ rí Sheikh Adam á jáde sẹ́ wọ́n á dẹ̀ sọ ẹni tó ń dààmú ọmọ àwọn ṣé gbogbo ohun tẹ́ ń sọ yẹn bẹ́ẹ̀ ni sà àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ nú ẹ̀ tí ń kẹ́kọ̀ọ́ nú ẹ̀ àwọn tó fẹ́ jánu ẹ̀ tí ń jánu ẹ̀ pé àṣekíní yóò ti ẹ̀ṣọ́ rán yàn àṣàwọn àgbà fáná tẹ máa ń lo àdó lẹ́wà ní káwa máa ṣe subhanallah walhamdulillah so gbogbo kìíní yẹn ẹni tẹ́ fẹ́ já ojú ẹ̀ tí ń já ojú ẹ̀ gbogbo ohun tó wà láyé gbogbo àwọn àlùjọ ní àwọn tá a lè rí báyìí ni tá a lè rí báyìí tẹ́lẹ̀ jọ jókòó tẹ́jọ máa sọ̀rọ̀. èmi ò fẹ́ rí wọn o. n tẹ́ bá fi mọ̀ pé kò sí ohun táwọn ẹ̀mí Ọlọ́run ò lè ṣe nìyẹn o mọ́sálásí kan là ń yálò tẹ́lẹ̀ mọ́sálásí tá à ń yálò yẹn ọ̀tẹ̀ ṣàpọ̀ wọ́n padà lé wa kó ń bẹ̀ àwa wá sí bí ààyè wa ń bí gbangba ní àdẹ̀tí kankan síbẹ̀ tá bá dẹ̀ bẹ̀rẹ̀ ní aago 8:30 ó di aago 2 bí nǹkan tó ṣe tán ṣé mọ̀ pé oòrùn máa pa tá bá ti wá bẹ̀rẹ̀ tá bá ti ń ṣe lọ tó bá ti ń tó bí aago 10 tí oòrùn bá yọ bàbá ní gbogbo ẹ̀yin tẹ́ wà